Mo kí gbogbo ẹ̀yin tàjíkẹ́ ń dúpẹ́ ẹ káàárọ̀, a kú ojúmọ́, ṣé dáadáa la jí, a kú weekend. Ọ̀rọ̀ àárọ̀ yìí, ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí mo fẹ́ sọ. Tẹ́lẹ̀ mi fẹ́ dá sọ̀rọ̀ yẹn, bò ó dàbẹ̀ pé àwa náà we have to say something to it. Mo believe pé àwa kọ́ yẹ ká máa ní ojútì. Ṣé àwọn ọkùnrin kan wà tó yẹ pé abímáwò ni wọ́n, àwọn abímáwò. Nígbà tí o ní èèyàn bímọ fún ẹ, tọ́yàn gbọ́mọ kúrò lọ́dọ̀ ẹ láti 1.5 years. Ẹ jọ̀ọ́, èmi rò pé tẹ́ bá ti máa bọ́ tánsìn, ó yẹ kẹ́ kó àwọn receipt tẹ́ fi san owó school ọmọ yẹn wá. Kẹ́ kó receipt tẹ́ fi san owó primary school ọmọ yẹn, bọ́mọ yẹn ò tiẹ̀ lọ sí nursery school, ká ní primary school ló lọ, ó lọ secondary school, ó lọ sí university. Ẹ jọ̀ọ́, kí ni contribution bàbá yẹn nínú ìgbésí ayé ọmọ yẹn tó fi wá ń claim ọmọ nísìn? Nígbà tó ọmọ yìí wà ní primary school, bàbá yìí ò bọ́ta kó sọ pé ó fẹ́ gbọ́mọ ẹ̀. Nígbà tó wà secondary school, ẹ̀ bọ́ta ẹ̀ sọ pé ẹ fẹ́ gbọ́mọ yín. Mo mọ àwọn ọkùnrin alálùbáríkà kan, àwọn ọkùnrin tó yẹ pé ayé wọn máa dáa. Obìnrin ò lè gbọ́mọ kúrò lọ́dọ̀ wọn, wọ́n máa tá tán síbẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, mo mọ àwọn bàbá kan, bẹ́ẹ̀ ni. Àwọn tí mo mọ̀ tó súnmọ́ mi dáadáa, mo mọ àwọn kọ̀ọ̀kan tó súnmọ́ mi tí nǹkan tó dá mi lójú ni mò ń sọ. Obìnrin ò lè gbọ́mọ kúrò lọ́dọ̀ wọn, wọ́n máa tá tán, wọ́n máa gbọ́mọ wọn lọ́wọ́ obìnrin yẹn ni. Ẹ jọ̀ọ́, ṣé àwọn ọmọ míì tí máa yí bí lẹ́yìn ọmọ tó ṣe ìyàwó yìí, ẹ jọ̀ọ́, ṣé wọ́n jẹun, ṣé wọ́n lọ sí school àbí kò tọ́jú àwọn yẹn, àbẹ́lòmí ò bímọ fún ni? Wáyé tó wá jẹ́ ọmọ ilé ìlú wá ń claim sìn, aṣẹ́wó ní Tọ́pẹ́ Àlàbí o, kìíní kan ní agreed pa aṣẹ́wó ni kò kan yín, kò káyé. Tó ti yé yín, ṣùgbọ́n nígbà tó ti wá fẹ́ Mr. Àlàbí yẹn, ṣó kó kúrò ńbẹ̀. Ibẹ̀ ló ti wu ọmọ títí yín tó bí fún yín, ó dẹ̀ tó bí àwọn ọmọ míì náà síbẹ̀. Wọ́n dẹ̀ jọ ń lọ, wọ́n jọ ń bọ̀ ni, wọ́n dẹ̀ dọ ọmọ yẹn pọ̀ mọ́ àwọn ọmọ tó kù wọ́n tọ̀. Ẹ̀yin wà láyé ńgbà yẹn, ẹ sunkún kiri ńgbà yẹn pé kò jẹ́ kẹ́ ẹ rọ́mọ yín o, ẹ sunkún kiri ńgbà yẹn kò jẹ́ kẹ́ ẹ sanwó school ọmọ yín. Mo mọ ọkùnrin kan tó wá bá mi pé òun fẹ́ sanwó school ọmọ mi, owó ọmọ school ọmọ òun, ìyàwó òun ò jẹ́ kóun sanwó school. Nítorí pé ó fẹ́ kóun lẹ́nu ọ̀rọ̀ lórí ọmọ yẹn lọ́jọ́ ọ̀la ló ṣe ń sáré káàkiri. Kò fẹ́ kóbìnrin yẹn kó ní all right lórí ọmọ. Àwọn ọkùnrin kan wà tẹ́ pé ẹ lè kọ́ ọmọ nílùú òyìnbó tá wà yìí. Mo rọ́kùnrin ọmọ kékeré tó yẹ pé ọ̀dọ̀ ẹ̀ lọ́mọ ẹ̀ ń gbé, ó gba ọmọ ẹ̀ lọ́wọ́ ìyàwó ẹ̀. Ìyẹn lè lọ, o lè lọ ilé ẹjọ́, o lè lọ anywhere kó lọ gbọ́ ọmọ ẹ̀, kó ní right. Èyí méjì lẹ́jọ́ ní right lórí ọmọ yẹn. Ṣùgbọ́n ẹ fi ojúṣe yín lẹ̀ gbà yẹn, ẹ ṣe náà, ẹ sá fún responsibility yín. Wọ́n á bá yín tọ́mọ tán, wọ́n tọ́mọ ọmọ dùn rí, ọmọ tó yẹ pé ọmọ yẹn ti gbóyún tó ti ń kiri ẹ̀kọ́ àtàkàrà kiri, ẹ ní claim ẹ̀gbẹ́ yín lẹ́ni náà. Tó bá yẹ pé ọmọ yẹn ti gbóyún táyé ìyá ẹ̀ náà ti bàjẹ́, tí ìyá náà ń tarú tọ́mọ ń tẹ̀kọ́, ẹ ní máa béèrè nísìnyí pé ọmọ yín ni. Torí pé ẹ ti wá rí pé ọmọ ti dògo tán, ọmọ ti ṣe rí, ẹ wá sọ pé wọ́n máa tún yàwó kan ṣe. How dare you? Ẹnu wo lẹ fi sọ wọ́n máa tún yàwó èwo ṣe? Níbo lẹ́yìn wà? Tẹ́yìn bá close ọmọ yín láti kékeré, ọmọ yín á mọ̀ yín ní bàbá, á gbọ́njú mọ́ yín. Ẹ̀yin ìran dáradára yìí. Ẹ̀yin wá ń bọ̀ tánsìn. Bẹ́ẹ̀ lẹ́yìn ọkùnrin kan, mo wà lórí fóònù pẹ̀lú ẹnìkan lọ́jọ́ kan tó ń sọ fẹ́ nìkan pé kí ni bó ń ṣe wà yìí, ọmọ 7 lòun ní. Oníkálukú àwọn obìnrin yẹn ló ń tẹ́kẹ̀ àwọn ọmọ wọn. Àwọn ọkùnrin kan wà tí wọn ò lójútì. Ẹ máa bímọ síta, ẹ máa ní káwọn obìnrin yẹn máa tọ́jú ọmọ, tó bá wá yá ẹ wá máa claim pé yẹn tó bá yẹ ọmọ máa mọ́lé bàbá ẹ̀. You are all sick. Ẹ ti sick, orí ti ń dùn gbogbo yín. Tó bá yẹ ọmọ àmọ́lé bàbá ẹ̀, orí gbogbo yín ti dàrú. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń sọ bẹ́yẹn káàkiri yẹn, tẹ́ ẹ̀dá àwọn obìnrin kan sádọ̀wọ́. Ẹ lọ wo iye single mother tó wà ń ta tán kéta fọmọ, àwọn náà ọmọ ní school, àwọn náà mójútó ọmọ. Tó bá wá yá ẹ wá máa sọ pé ọmọ àmọ́lé bàbá ẹ̀. Ó ti mọ́lé, ayé ìjọ́un nìyẹn, ó ti mọ́lé bàbá ẹ̀. Wọ́n lágbọ́mọdé lọ́mọ máa ń mojú. Tó bá wù ẹ́ kó take responsibility ẹ lórí ọmọ, even kí ìyàwó ẹ wà lọ́dọ̀ ẹ, tó bá take responsibility lórí ọmọ ò ní mọ̀ ẹ́ lọ́la. Gbogbo ẹni mo fi sọ fún yín, àwọn ọmọ yẹn ti gbọ́n sí wọn ṣó mu gọ̀mọ́. Wọ́n mọ̀ ìyà tí ìyá wọn jẹ náà. Ṣé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí tẹ́ jẹ́ ìjọkùnrin, ṣé ìyá wọn ìyá tí yóò jìyà lórí tí ṣé yóò love àwọn ìyá yín? Ṣé ẹ fẹ́ràn àwọn ìyá yín? Ẹ wá máa fìyà jọ ọmọ ọlọ́mọ tó jóbìnrin tó fẹ́ yín, ẹ máa sọ́fà wọn, ẹ wá máa sọ pé tó bá ti yá ọmọ bàbá ẹ̀, ó ti mọ̀ náà bẹ̀ tán. Kẹ́ ẹ fokùn sí lọ́rùn kẹ́ lọ wọ́ ni. Tó bá wù yín kó ní kálukú kó lọ mójú tó ojúṣe ẹ̀ lórí ọmọ ẹ̀. Tó bá wù ẹ má tọ́jú ọmọ ẹ̀. Ọkùnrin mi máa ráyè lọ́jọ́ alẹ́ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. If you don't know your responsibility now, where is that man? When they were taking care of that guy, ọmọ yẹn, nígbà tó ń sanwó school, wọ́n tọ́ ọmọ yẹn lọ sí school láti kindergarten. Where is the man? Níbo ló wà ń gbà yẹn? Iṣẹ́ wo ló ṣe ń gbà yẹn? Kí lójúṣe ẹ̀ ń gbà yẹn? Ó ń ráre kiri, òun náà mójútó nǹkan mí ń gbà yẹn náà. Kò tó yẹ kó mójútó ń gbà yẹn kò mójútó. Right now ó wá ń bọ̀ tánsìn pé wọ́n ṣe ìyàwó fọmọ, wọ́n máa tún ìyàwó ṣe ni kìnnìkan. You are sick. Gbogbo ẹni tẹ́ ń support máa yẹn nǹkan kan jọ ń ṣe gbogbo yín. Níbo náà wà? Ẹjọ́ ní kó lọ kó receipt náà fi sanwó school ọmọ yẹn. Ojúṣe wọn lórí ọmọ yẹn, a fẹ́ rí evidence ẹ̀.
wọ́n bá yín tọ́jú ọmọ tán ọlọ́run bá yín wo ọmọ tán ẹ wá ń blame lẹ́ni ẹ sọ oríṣiríṣi lẹ́nu ta ló bẹ lọ́run rú ẹ̀ ṣe báyọ̀ náà láàbúrò obìnrin àbímọ ta ló bẹ lọ́run kó kọ́ nìkan náà kó wà abandon ọmọ fẹ́yàn kan láti ọmọ kékeré dé èjì ọmọ yẹn bí mo ṣe ọmọ yẹn lè less than 30 years ṣé kò ní lọlé ọkọ mọ́ ni ẹ lọ mú evidence yín wá kẹ́ tó lè sọ̀kọ́rọ̀ tó lè dùn lẹ́nu yín go and bring your evidence aṣẹ́wó lè yàn kan ìyẹn ọkọ oníkálukú ló ní páàsì ẹ̀ ò bá ìjà má ṣàṣẹ́wó rí kò kan anybody that is páàsì oníkálukú nìyẹn ó ṣáà ti wà lé ọkọ báyìí ó dẹ̀ dúró lé ọkọ yẹn ó dúró tọkọ ẹ̀ fine àti rí evidence yẹn so ẹ lọ mú evidence tí yín náà wá tẹ́ fi take ọmọ yín tẹ́ fi ṣojúṣe gẹ́gẹ́ bí bàbá lórí ọmọ kó táwa kan fẹ́ mọ́ nìyẹn tẹ́ ẹ bá ti níyẹn ẹ get out dànù kẹ́ get lost kẹ́ kó ṣì lọ gbogbo bàbá tó bá kù náà kí yẹn jẹ́ àríkọ́gbọ́n fún yín tó bá wú ẹ̀ tó bá ti tọ́jú ọmọ oríṣi ọmọ àgbà ṣe yín ṣe ni lọ́jọ́ alẹ́ yín bí mi ṣe mọ̀ nìyẹn kẹ́ni good day ẹ bá mi ṣe ẹ̀kọ́ dọ́dọ̀ àwọn tó ní God bless you èmi tí náà ni Àjíkẹ́ Ndúpẹ́ the one and only no another one is a counterfeit God bless you.